Ile-Ẹjọ méjì dájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fún PDP. Èwo làwọn aṣáájú PDP yóò ṣe báyìí o? Bí èèyàn bá ń wá nǹkan tó dàrú pátá tó bá ti dénú ẹgbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà yóò rí i. Àmọ́ àwọn èèyàn ń sọ o, àwọn ọlọ́gbọ́n gbogbo ń wí pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yìí kò dáa. Bẹ́ẹ̀ ni kò sì pọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fúnra ẹ̀ lé. Ohun tó sì lè ba ètò ìdájọ́ ilẹ̀ wa jẹ́ ni. Nítòótọ́ ní 1993 lásìkò ìbò June 12 ní Nàìjíríà ní irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ gbẹ̀yìn o. Kí adájọ́ kan dájọ́ ní Èkó tàbí Ìbàdàn, kí adájọ́ míì dá tiẹ̀ ní Àbújá tàbí Kàdúná, kí adájọ́ míì tún dá tiẹ̀ ní Enugu tàbí Calabar. Kó sì wá jẹ́ bó tilẹ̀ jẹ́ pé orí ẹjọ́ kan náà ni wọ́n ń dá àwọn ẹjọ́ wọ̀nyí lé lórí, ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbé jáde. Lásìkò June 12 yìí, bí adájọ́ kan bá dájọ́ lẹ́kọ̀ọ́ pé kí wọ́n gbé èsì ìdìbò tí wọ́n dì nígbà náà jáde, àwọn adájọ́ Àbújá tí ìjọba ológun ìgbà náà ń lò yóò ní wọn kò gbọ́dọ̀ gbé èsì ìdìbò náà jáde. Ọ̀rọ̀ náà sì di yánpọnyànpọn débi pé kò sí ẹni tó mọ èyí tí yóò ṣe, torí ohun tó bá wu àwọn tí ọ̀rọ̀ kàn ní kálukú ń ṣe, nígbà tí ìdájọ́ kan sọ pé kí wọ́n ṣe é tí èkejì yóò sì sọ pé kí wọ́n má ṣe é. Ó pẹ́ tí a ti rí àwọn ìdájọ́ bẹ́ẹ̀, àfi lọ́sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ yìí táwọn PDP pẹ̀lú àwọn adájọ́ wọn tún kiri náà gbé dìde. Àwọn PDP ló ti kọ́kọ́ ṣèpàdé wọn, ìyẹn àwọn aṣáájú àti apàṣẹ ẹgbẹ́ náà. Wọ́n sì kéde lẹ́yìn ìpàdé wọn pé àwọn yóò ṣe ìpàdé gbogbogbò níbi tí àwọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun. Ṣé ohun tí ẹgbẹ́ náà ń dúró dè nìyẹn? Pé tí wọ́n bá ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun, ìjọba tuntun yóò bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ náà. Àwọn náà yóò sì lè máa múra ìdìbò tó ń bọ̀. Ẹgbẹ́ náà yóò sì lè máa ṣe ojúṣe rẹ̀ bí ojúlówó ẹgbẹ́ alátakò. Àmọ́ lára àwọn èèyàn inú ẹgbẹ́ náà kò fẹ́ kí ìpàdé ọ̀hún wáyé. Pàápàá Nyesom Wike tí í ṣe mínísítà ìlú Àbújá. Ẹni tó ti ní lóòótọ́ inú PDP lòún wà o. Òun ò sì ní kúrò nínú ẹgbẹ́ náà láé. Ṣùgbọ́n ààrẹ Tinubu lòun yóò ṣiṣẹ́ fún. Bẹ́ẹ̀ APC ní Tinubu àti àwọn èèyàn tirẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni Wike kò dá dúró. Òun náà ní àwọn èèyàn kan tí wọ́n ń tẹ̀lé tí wọ́n sì jẹ́ tiẹ̀ nínú ẹgbẹ́ PDP níbẹ̀. Àwọn ni wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti dí ẹgbẹ́ náà lọ́wọ́ pé wọ́n kò ní ṣe ìpàdé gbogbogbò kankan. Àwọn ni wọ́n lọ sílé ẹjọ́ ní Àbújá níbi tí adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ti dájọ́ lọ́jọ́ Ẹtì Friday 30 oṣù kẹwàá tó ṣẹ̀ṣẹ̀ parí pé àwọn aṣáájú PDP àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn kò gbọ́dọ̀ ṣe ìpàdé kankan níbì kankan. Pàápàá èyí tí wọ́n ní àwọn yóò ṣe ní ìlú Ìbàdàn ní ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá tá a wà yìí. Nígbà tí adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ dájọ́ yìí, ọ̀rọ̀ náà di gìrìgìrì láàrin àwọn aṣáájú ẹgbẹ́ gbogbo. Ohun tó jẹ́ kí àwọn aṣáájú ẹgbẹ́ yìí sáré ṣèpàdé ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 1 oṣù kọkànlá yìí nìyí, tí wọ́n sì fìbínú yọ àwọn èèyàn Wike tí wọ́n wà nínú ẹgbẹ́ náà. Wọ́n ní àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ ọ̀hún. Àmọ́ akọ̀wé ẹgbẹ́ yìí Sam Anyanwu, ẹni tó wà nínú àwọn tí àwọn aṣáájú PDP yìí lé, náà kó àwọn ọmọlẹ́yìn Wike jọ. Wọ́n sì ní àwọn náà ti lé alága ẹgbẹ́ ìyẹn Umaru Damagum. Wọ́n sì yan alága tuntun fúnra wọn, Muhammadu Abdulrahman, ẹni tó ti jẹ́ igbákejì alága tẹ́lẹ̀. Báwọn èèyàn Wike ti ṣe eléyìí, wọn kò dúró fún ìpàdé wọn míì. Wọ́n sáré gba ilé ẹgbẹ́ wọn tí wọ́n ń pè ní Wadata Plaza lọ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 3 oṣù kọkànlá yìí. Wọ́n sì jókòó sílé ẹgbẹ́ náà. Wọ́n ní àwọn ti gbàjọba. Ṣùgbọ́n bó ti di ọjọ́ kejì, ọjọ́ Ìṣẹ́gun Túsídéé níbàdàn, bẹ́ẹ̀ ni adájọ́ míì, adájọ́ Ládìran Akíntọ́lá, dájọ́ nílé ẹjọ́ gíga níbẹ̀ pé àwọn PDP kò gbọ́dọ̀ má ṣe ìpàdé tí wọ́n ti kéde pé àwọn fẹ́ ṣe o. Wọ́n ní àti alága o àti àwọn olóyè ẹgbẹ́ ni o, gbogbo wọn gbọ́dọ̀ rí i pé kò sí kinní kan tó dí ìpàdé náà lọ́wọ́, wọ́n gbọ́dọ̀ ṣe é o. Bẹ́ẹ̀ náà ló pàṣẹ fún àwọn INEC, àwọn àjọ tó ń ṣètò ìdìbò, pé wọ́n gbọ́dọ̀ wà níbi ìpàdé tí àwọn PDP fẹ́ ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, a jẹ́ pé wọ́n tẹ òfin ilé ẹjọ́ mọ́lẹ̀ nìyẹn o, wàhálà sì ni. Ṣùgbọ́n Wike ti bínú. Ó ní ẹjọ́ tí wọ́n dá níbàdàn yẹn kò sẹ́ni tí yóò tẹ̀lé. Ǹjẹ́ kí ni ìdí? Ó ní ẹjọ́ tí wọ́n dá yẹn lẹ́yìn tí wọ́n ti dájọ́ tàwọn ará Àbújá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ẹjọ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀ irú ìdájọ́ bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ nílẹ̀,
kò sì sóhun tí ẹnikẹ́ni lè ṣe sí i. ohun tó lè mú kí ọ̀rọ̀ yìí le ni pé agbára kan náà ni àwọn adájọ́ méjèèjì ní, torí agbára kan náà ní ilé-ẹjọ́ wọn ní. ilé-ẹjọ́ gíga làwọn méjèèjì, kò sí ilé-ẹjọ́ tó ju ara wọn lọ. high court kan náà ni wọ́n, ti Àbújá àti ti Ìbàdàn. àmọ́ àwọn PDP àtijọ́ yẹn ti fi ẹsẹ̀ kan tayọ àwọn PDP ti Wike yìí. ohun tó ṣẹlẹ̀ ni pé bí wọ́n ti gba ìdájọ́ yìí ni wọ́n ti lọ́ọ́ fi sínú ìwé àkọsílẹ̀ ilé-ẹjọ́. ìyẹn ni pé wọ́n ti rẹ́gísítà ìdájọ́ tiwọn. ìdájọ́ tí wọ́n bá sì ti fi àbálòbábọ̀ ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti lù lóǹtẹ̀, òun ni wọn yóò rí bí ìdájọ́ gidi. bí ìdájọ́ míì bá sì dé lẹ́yìn èyí tí wọ́n ti kọ́kọ́ gbà wọlé yẹn ni wọn yóò máa tẹ̀lé. eléyìí ni pé ìdájọ́ ti àwọn adájọ́ Ìbàdàn yìí ti dénú ìwé ju ti àwọn ará Àbújá lọ. ó sì ṣeé ṣe kó jẹ́ òun ni wọn yóò gbà wọlé ju ti Àbújá yìí lọ, bó tiẹ̀ jẹ́ pé tàbújá ló ṣáájú. àmọ́ ìdájọ́ àwọn Àbújá yìí ṣáájú lásán ni, wọn kò tí ì fi sínú ìwé, wọn ò rẹ́gísítà òun. lọ́nà kejì, àwọn PDP àtijọ́ yìí ti kọ̀wé ìfitónilétí. wọ́n ti ṣáájú kọ̀wé náà sí alága àjọ tó ń ṣètò ìdìbò INEC ju àṣàmúpìtàn. alága ẹgbẹ́ náà Umaru Damagam ló kọ ọ́ níbi ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ tí orúkọ wọn wà nínú ìwé INEC tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe gbogbo ìpinnu tí wọ́n ṣe tí wọ́n sì kọ sínú ìwé jáde. lójú àwọn olóyè ẹgbẹ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o. nídìí èyí gbogbo ohun tí wọ́n ṣe ló tẹ̀lé òfin. èyí ni pé ìwé tí àwọn PDP àtijọ́ yìí tí wọ́n ti kọ sílẹ̀ ìyẹn ló fi ẹsẹ̀ rinlẹ̀. bó sì tilẹ̀ jẹ́ pé àwọn PDP Wike kò tí ì kọ̀wé sí INEC, kò sí bí ìwé tí wọn yóò ṣe lẹ́sẹ̀ nílẹ̀ bí èyí tí àwọn tí wọ́n ti jẹ́ olóyè ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ti kọ. nínú ìwé tí wọ́n kọ sí INEC yìí wọ́n ṣe àlàyé, wọ́n sì fi òfin gbá a lẹ́gbẹ̀ẹ́ pé àwọn ti lé akọ̀wé ẹgbẹ́ náà Sam Anyanwu kúrò nínú ẹgbẹ́ àwọn nítorí pé ó ń ṣe ojú méjì, oníṣòkèṣodò ni ó sì ń ṣe àìṣòdodo sí ẹgbẹ́ àwọn. nítorí pé lásìkò tí wọ́n lé Anyanwu yìí àwọn kò tí ì ṣèpàdé tiwọn tí wọn kò sì ní èròjà láti fi tètè sọ àbábọ̀ irú ìpàdé bẹ́ẹ̀ fún INEC. ó dájú pé ìwé tí INEC ti kọ́kọ́ gbà yìí ni wọn yóò tẹ̀lé, òun ni wọn yóò sì fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. àmọ́ o ní tòdodo ọ̀rọ̀ náà yóò le gan ni. ìdí ni pé bí adájọ́ Akíntọ́lá ti dájọ́ tó sì pàṣẹ pé àwọn INEC tó ń ṣètò ìdìbò gbọ́dọ̀ lọ jẹ́rìí sí ìpàdé gbogbogbò àwọn PDP àtijọ́ yìí, bẹ́ẹ̀ ni adájọ́ Mọ́tòṣọ́ l'Àbújá pàṣẹ pé INEC kò gbọ́dọ̀ yọjú síbi ìpàdé náà. níbi tí ọ̀rọ̀ náà sì ti fọ́nká gan nìyẹn. ṣé PDP yóò ṣèpàdé àbí wọn ò ní ṣe é? nígbà tí ilé-ẹjọ́ kan ní kí wọ́n ṣe é tí ilé-ẹjọ́ kejì ní wọn kò gbọ́dọ̀ ṣe é. ṣé INEC yóò lọ jẹ́rìí ìpàdé báyìí nígbà tí ilé-ẹjọ́ kan ní wọn kò gbọ́dọ̀ débẹ̀ tí ilé-ẹjọ́ kejì ní wọ́n gbọ́dọ̀ lọ síbẹ̀ gan ni? kò sí ìdájọ́ kan tí INEC yóò tẹ̀lé tí kò ní la ẹjọ́ míì lọ, tí adájọ́ kan kò ní wọ́n rí ilé-ẹjọ́ tòun fín ni. bí wọ́n bá lọ ìjọ̀gbọ̀n, bí wọn kò bá sì lọ wàhálà ni. bẹ́ẹ̀ ni PDP fúnra wọn bí wọ́n bá ṣèpàdé gbọ́nmi sí omi ò tó ní. bí wọn kò bá sì ṣèpàdé gbàwèrè ń ò gbàwèrè gidi ni yóò dá sílẹ̀ fún gbogbo wọn. ìyẹn ló ṣe dàbí pé ibi tí ọ̀rọ̀ àwọn PDP forí sọ báyìí ibi mọ́gánná ni o. kò sì jọ pé wọ́n lè dá yanjú ọ̀rọ̀ náà mọ́ láàrin ara wọn. ó jọ pé wọn yóò tú ẹgbẹ́ náà ká gbẹ̀yìn lóòótọ́ ni, nítorí kò ní yàtọ̀ sí bí ìgbà tí òkò rìbìtì bá bọ́ sí àárín àwọn ẹyẹ oko, gbogbo wọn yóò fọ́n ká lọ ni o. Ọláìwọlá Alága ló ń yẹ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ PDP yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.